lórí ọ̀rọ̀ ìdìbò ọdún 2027 Atiku Obi Ẹja jáwọ́ nínú apon tí kò yọ àwọn aṣojú sofin ló sọ bẹ́ẹ̀. ọmọlé aṣojú sofin kan dókítà Wálé Ahmed ti sọ gbangbangba pé ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu tọ́ sí ṣàkóso lọ́fíìsì tó sì rọ àwọn olùdíje bíi Atiku Abubakar àti Peter Obi láti jẹ́ kí èròǹgbà wọn ròkun ìgbàgbé. nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn tó dipò òṣèlú mú ní agbègbè Agége nípìnlẹ̀ Èkó, Ahmed fárígá pé níwọ̀n ìgbà tí ààrẹ orílẹ̀-èdè yìí àná Muhammadu Buhari ti lè ṣe sáà méjì, dandan ló yẹ kí wọ́n gba Tinubu láàyè láti ṣe sáà kejì. ó ní a gbọ́dọ̀ rólé apá kan dápá kan sí i. ó wá jáwé akíwọ́wọ́ fáwọn alátakò pé kí wọ́n fún un láàyè láti ṣe sáà kejì kí wọ́n sì gbárùkù ti Tinubu nínú ìdìbò ọdún 2027. nínú ọ̀rọ̀ Wálé Ahmed ó ṣàtìlẹ́yìn fún bí Tinubu ṣe yọ owó orí ìrànwọ́ epo bẹntiróòlù tó sì tún sọ ohun mèremère tí ìṣèjọba Tinubu ti ṣe. nínú àwọn tó wà níbi ìpàdé ọ̀hún ni alága ìjọba ìbílẹ̀ Agége Abdulganiyu Ọbaṣà, alága ìjọba ìbílẹ̀ Orílẹ̀ Abíọ́dún Ìdòwú, àwọn olórí ìlú Ìyálọ́jà àti Babalájé tí wọ́n sì gbé òṣùbà káre fún ipa takuntakun tí Ahmed ti kó ní ẹkùn náà.